Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby. Ogudugudu rí àgbọn mi ọ̀bẹ̀rọ̀ popular ọ̀tá mi lé ẹsẹ̀ mi rè ọ̀kan lẹ́sẹ̀ kankan nǹkan mi rè nǹkan kan ọ̀sẹ̀ mi o. Talon ò jẹ́ kí nǹkan kan ó ṣe mí ó fún mi ní òmìnira débi pé ó fún mi ní àwọn dókítà tó gùn pé tí n bá lórí ń fọ́ mi lásán dókítà prison yẹn àwọn dókítà ti súnmọ́ mi wọ́n ti fún mi gbogbo tí mo fẹ́ pápápápá òun ní nǹkan kan ò gbọ́dọ̀ ṣe mí òfin ti president fún ọ ni pé Sunday nǹkan kan ò gbọ́dọ̀ sí ọ orí ò gbọ́dọ̀ fọ́ ẹ pé torí báyìí fọ́ mi àwọn lórí fọ́ problem ó fún mi ní full protection nù prison yẹn president yẹn mo fẹ́ kí bàbá mi tẹ bá tún ráyè dájókòó mo fẹ́ kẹ́ tún pé gbogbo ọmọ Yorùbá kẹ́ bá mi tún ọmọ dúpẹ́ lọ President Talon dáadáa gbogbo orúmọ̀ sí ogbó lọ Nàìjíríà Talon kọjá ẹni tí Nàìjíríà President Talon kì í ṣe gọ́vnà mo fẹ́ káwọn èèyàn understand àárín yẹn kò ń ṣe gọ́vnà president orílẹ̀-èdè kan ni kì í ṣe pé ó máa ṣe kúbẹ́kúbẹ́ lábẹ́ president kan president orí ẹ̀ pé tó mọ̀ iye tọ́mọ tó ń ṣe ni ẹ fọ gbogbo orúmọ̀ sọ wá sọ ẹ gbàgbé ẹ̀mí ò sí lọ́sùn President Talon ó fún mi ní òmìnira tó dà mo wá dúpẹ́ lọ gbogbo àwọn tí ń ṣiṣẹ́ lábẹ́ ìjọba Talon pátápátá Ọlọ́run ní bàkà yín jẹ́ gbogbo àwọn adájọ́ pátá wọn ṣe dáadáa wọn ò fi gbá kan bọ̀ kan nú wọn ní kí n relax àwọn fẹ́ investigate mi àwọn fẹ́ mọ ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ nílùú Benin káwọn tó mọ nǹkan táwọn sọ àti wọn sáàbò fẹ́mi ní èmi bá ń lera ẹ sì gbé mi ní lẹ́sẹ̀ lọ́ọ̀yà ìwọ̀n mi rán ni wọ́n mọ̀ gbé mi lọ prison ẹ̀ ṣe kankan wọ́n ní farabalẹ̀ abo ní president fẹ́ fún mi àwọn òkòkò làwọn tí ń wá mi kiri yìí wọ́n fẹ́ ya mi jẹ ní Ọlọ́run ní bàtí Talon jẹ́ so gbogbo ẹ̀yin mọ̀mọ́ mi bàbá mi mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ gidigidi gan mo dẹ̀ fẹ́ kẹ́ fọkàn yín balẹ̀ èmi lọ́mọ yín Sunday Igboho ẹ mọ̀ pé mi níbi ìtura yín mi lẹ̀ ní dalẹ̀ èmi rè é ẹ mọ̀ dùn gbogbo olúmọ̀ sí ẹ gẹ̀lẹ́ sọ̀rọ̀ ara rẹ̀ ọ̀yá ẹ̀wọ̀n lọ́wọ́ ẹ̀wọ̀n ọ̀rọ̀ ẹ̀yin ni ọmọ mi Òṣùpá ó ní àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tí ì rí a sì máa gòkè sí torí bí kí ìgbà láyé ta wá tó pọ̀ jù pé ta láàtàkùn ọba fún láti bí dèdò àtàkùn dádó Yorùbá máa dúró àlùbáríkà tó lọ kulẹ̀ lọ́wọ́ Yorùbá bọ́ ló pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nípa bàbá ẹ mọ̀ dáhùn yẹn lọ́wọ́ gba bàbá kí tó yẹ kò tí gbàgbó jáde inú ẹ̀wọ̀n ní gbogbo today is 7 of April 2022 inú ilé la wà tá à ń gbádùn èyí lọ́ọ̀yà mi ẹ mọ̀ dáhùn wúruwúru yẹn lóhùn ẹ mọ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ Talon ọ̀tàn. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́, subscribe, hete. Face TV was Swoby.
tẹ̀mí dání. Wọ́n náà sókè lọ́jọ́ ayé lọ orí ayé mi yàtọ̀ yẹ jáde tàbí lọ sókè báwa dé lọ fún yẹ́mi ìdílé tàbí lọ sókè orí ayé mi yàtọ̀ yẹ jáde tàbí lọ sókè báwa dé lọ fún. báyọ̀ bá lọ́wọ́ sókè má jọ pé. kò ní pàṣẹ lọ. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe hete. Face TV was Swoby.